Yẹmí Aládò, ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín. Lónìí a ó máa sọ nípa fíìmù Yẹmí Aládò. Mo lérò pé púpọ̀ lára wa ti wo fíìmù Yẹmí Aládò apá kìíní àti apá kejì. Fún àwọn tí kò bá tí ì wo eré náà, ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò ó lórí YouTube, níbẹ̀ ni wọ́n ti ń show rẹ̀. Nítorí eré náà ládùn, ó lóyin gidi gan, àti wípé ó rí èrè púpọ̀ jẹ nínú eré náà tí ẹ bá wò ó. Lónìí a ó máa sọ nípa òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú fíìmù Yẹmí Aládò. Torí àwọn òṣèré ńláńlá, àwọn òṣèré jàǹkànjàǹkàn ni wọ́n kópa nínú fíìmù Yẹmí Aládò. Èyíkéyìí tí ẹ bá nífẹ̀ẹ́ sí nínú àwọn òṣèré tí ó kópa nínú fíìmù yìí, ẹ jọ̀wọ́ ẹ tẹ orúkọ òṣèré náà sí comment section àti ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ rẹ̀ kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Kí Èdùà kí ó sọ wá di ọjọ́ mìíràn, ọjọ́ ire. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ o, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Ó dìgbà.